lágbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ á máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun láyé ọpẹ́ ló máa fi máa yọ. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń support bad government nílùú yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà tẹ́ ń support bad government kò wọ ẹ̀yin náà kò wọ ọ̀pọ̀lọpọ̀ yín àti jẹ àti ló jẹ́ ṣòro fún yín àtẹnujẹ ló fẹ́ bá yé yín jẹ́ ẹ̀yin tẹ́ wá ń ṣe tá à ń sọ yìí àwọn ọmọ yín lè ń ṣẹ́ẹ̀tì yálẹ̀ fún kò yé yín àwọn ọmọ tẹ́ bí àwọn lè ń ṣẹ́ẹ̀tì yálẹ̀ fún torí wọ́n jẹ àwọn ọmọ yóò jẹ kinní kan tí ń jẹ ìyà ẹ̀yin ló jẹ inú ìyà yẹn o àmọ́ àwọn ọmọ yín ló jẹ ìtókù. Quick announcement torí wípé kí ni kọ́lọ́run kó ṣàánú fún wa àní fi ọwọ́ ara wa àní mọ sáré ọmọ àní fojú sunkún ọmọ torí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ mi a rí ọmọ tó fail exam tó lọ parẹ́ náà toró mọ̀ wípé nǹkan tó ń ṣe fóun ò dáa ẹ wo ti bàbá amukun mẹ́kọ̀ọ́ ti bí tó da gbogbo àwọn ọmọ sí oh God tó wá ń sunkún tó ń pàtẹ́wọ́ fún mi ò rí náà mi ò rírú eléyìí rí afíndẹ́rù bọ́ lọ́rọ̀ ni Nàìjíríà ni àwọn Áfíríkà làwọn nǹkan kan máa wà tó máa jẹ́ wípé ó kàn máa yà ẹ́ lẹ́nu wípé oh my God bàbá tó ń sunkún tó dẹ̀ ń pàtẹ́wọ́ fún mọ́mọ́ ẹ pé gbogbo ala ti wò ẹni tó yẹ kó wà ní jail lẹ́yìn interview tó ń ṣe fún kó wà ní kí ló ń pín kí ẹ̀rẹ́ Nàìjíríà búrò ní ìṣẹ̀lẹ̀ sí mi àti now announcement tó wà níwájú nsìn lọ́wọ́lọ́wọ́ nsìn ẹ máa gbọ́ lẹ́nu bọ́n ṣe ń ṣe torí àwọn ọmọ especially àwa tá a wà ní ìlú òyìnbó ta lẹ́bí ta lára nílùú Nàìjíríà tán ìwà ní pé ó ń ṣe exam bóyá àwọn tó fẹ́ ṣe ní year yìí ni o bóyá àwọn tó fẹ́ ṣe ní next year ni special announcement òun ni eléyìí ọ̀nà tán fi data yẹn ọ̀nà tán lè fi lọ arrest wọn ọ̀nà tán tún lè fi ba orúkọ wọn jẹ́ òun ni eléyìí aburú òní. All right, so this is a very, very important information, Abi. Most of us on this internet, we don't pass the level of JAMB, but our younger brothers, our siblings, and the rest people, they write JAMB, you understand? And our nieces and nephews, listen, this is important because it don't reach me, they don't start to arrest people right now for waiting they don't know about. Now, for the people who won't print your JAMB slip, if you go on Google and you type to print, it will bring you 2 links. You understand? Now, if you click to the right, if you click any of the link, it's going to bring you to this page. You understand? Now, if it brings you to this page where it says print examination slip, reg number, email, or GSM number, if you put your reg and email and everything, normally it's supposed to bring you to this page. You understand? Where you see your bio and everything. You understand? But all these boys, they don't go do another link. You understand? Their own, if you click them, right? If you click them, when you put your information, it's going to bring you here. Where it will tell you, say, connecting to server, please wait. Next thing, it will bring you to this place where it say, complete the verification process to print your examination slip. Share with 5 group, 20 friends via WhatsApp link. You understand? It will bring you to this page where it says share on WhatsApp and print examination. Immediately you click, it will tell you you will receive question and answer immediately after you share to your WhatsApp group so that they can also print the slip. Share until the blue bar is full. Now, if you can't carry, you come here, you can't do them. Now, there you can't enter Wahala. What Wahala do you enter? You share your information with them. Them now go come carry this information, use and take scam people. They'll use your email and your phone number to scam people. Do you understand? Now, when police won't come trace them, EFCC or NCCC, they won't come trace them, cyber people, they won't trace them. Now, you don't come catch for your house. You don't know anything. Them, they go use your email, clean money. Now, you then go come arrest. Do you understand? This is why it is important. They don't arrest some people now as I talk to you. So now when they start doing the investigation, they now found that saying a JAMB. Now they use these people, they innocent. You understand? And now they don't fit trace the people. Now, how do you know the real one? Now, if you check the email, right now, to know the real one, the real site from the fake site, see the fake site. http://sleepprinting.jamb.site printexaminationslip.html. That is the fake one. The real one is
sleepprinting.jamb.gov.ng. gov.ng.print examination slip. Now, the difference between the fake and the real is the fake one does not have gov.ng. The real one has gov.ng. Or better still, if you click the link and it carry you go where it tell you say share on WhatsApp, just no bother yourself. Go and look for the link that will take you directly to your bio, like this. If it takes you to where it tell you WhatsApp, no do am. Now, I don't talk, most of us know the right JAMB, we don't pass that level. But instead, maybe they run around to go help your brother where they arrest or police station over which he no. I will advise that you share this video to help the people where they do JAMB. It is not my concern. Now only awareness I say make I create so that I know for victim. Do you understand? Or better still, follow JAMB. Mona go learn all those things. Go check JAMB official portal so that you will get more information on how to go. Thank you very much. If you like, let play, you will learn. And you will learn how the hard way. Peace and love. Wọ́n lé sí ẹ̀ sí inú ẹ̀ ni wọ́n wá ran mọ́. Wọ́n lé sí ẹ̀ sí inú ẹ̀ ni wọ́n wá ran mọ́. Torí kìí ṣe ẹyọkan, kìí ṣe méjì, kìí ṣe mẹ́ta, kìí ṣe mẹ́rin, gbogbo fìlà yẹn pátá tí wọ́n kó lé lórí ni kíní tá ń pè ní kokéènì yìí ló wà nínú ẹ̀. Ṣé ohun tí wọ́n kó wá bá tó wò ó pé fìlà ni gèlè ni lójú ara ẹ̀ ó fi ojú rí, ṣùgbọ́n àwọn tí wọ́n gbọ́n wọ́n ti mọ bọ́ ṣe ọgbọ́n àyíníke àyínípadà tí wọ́n fẹ́ lò, wọ́n ti rán nǹkan burúkú mọ́nú fìlà ohun òdẹ́lì kò tú fìlà wò because ìṣòro ni pé kán gbé fìlà yẹn wá báyìí kó wá lọ mú abẹ́rẹ́ kó bẹ̀rẹ̀ sí ní tù. Ṣé ẹ mọ̀ pé yẹn ò possible, o kàn fojú rí ni pé òkè fìlà ni òkè kò sí any other thing tán gbé síbẹ̀. Ṣé rí pé àkóbá ńlá nìyẹn. Ẹ jọ̀ọ́ between me and you, ẹni tó gbé yẹn kí lẹ rò pé ó ṣẹlẹ̀ sí? Kí lẹ rò pé ó ṣẹlẹ̀ sí? Ṣé ti rí pé ẹ̀wọ̀n àìmọwọ́ àìmẹsẹ̀ òun ló ń lọ fara gbá yẹn. Ìyẹn ló máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn èèyàn burú wọ́n wicked. Àwọn èèyàn burú wọ́n wicked. Àwọn tí wọ́n pè é tí wọ́n bẹ̀ẹ́ bí pé jọ̀ọ́ ṣàánú wa. Nǹkan tán bá lọ síwájú ẹ̀ nìyẹn tán fi mú irú ẹrù burúkú yẹn tán dìlé lórí pé wọ́n fẹ́ ṣe pàtí. Òun dẹ̀ ń wò pé kóun má lọ mess day wọn up by saying pé òun ò ní gbé wípé pàtí tó ń bọ̀ yẹn mo sọ́rí mi nílé gbé lọ fún yín. Ṣe mọ̀ pé àwò pé wọ́n lè sọ òun lórúkọ burúkú. Ǹjẹ́ kò bẹ́tà kan sọ lórúkọ burúkú ju kó lọ fẹ̀wọ̀n gbára báyìí? Sọ ọ̀pọ̀ ìgbà nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn tá a bá lọ lé nìyẹn. Tẹ bá lọ lé tẹ bá réyàn tó ń pè yín àjọ bá mi gbé léyìí bá mi gbé tọ̀hún. Wà á máa rò pé tí mi ìbá dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n á rò pé mi kì í ṣèyàn tó dáa. Tí mi ìbá dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n á rò pé èèyàn burúkú ni mí. Ọmọ ayé àtijọ́ ni gbogbo yẹn. Sórí ní ayé ta wà ń sìn orí ẹ̀ wà jẹ́ kí ó pé. Ẹni tó bá fẹ́ rò pé èèyàn burúkú ni ẹ jẹ́ kó rò pé èèyàn burúkú ni ẹ. As a matter of fact tí kò bá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ láíláí jẹ́ kó lọ bẹ́ẹ̀. Torí wípé tí o bá wà lálàáfíà tí wọ́n lọ sí ẹmọ́ ẹ̀wọ̀n fún nǹkan tí o mọwọ́ mẹsẹ̀ wàá máa gbégbé ayé àlàáfíà ju pé wọ́n á rán ẹ lọ sẹ́wọ̀n. Àwọn á dẹ̀ wà ní ìta wọ́n á máa gbádùn láì fún wọn, gbogbo nǹkan á máa lọ fún wọn déédéé. Wọ́n ti ṣàkóbá fún wọn, wọ́n ti bà ilé ayé ẹ jẹ́. Bóyá wọn gbére náà bá dá fún ẹni tí ẹ bá tán lérí pé o fẹ́ ràn yàn lọ́wọ́. Aláwọn èèyàn ti burú jù, gbogbo ọ̀nà náà fi ń wicked. Ẹ̀yin náà ẹ wo wickedness yẹn. Ẹ mú ohun egbògi olóró ẹ rán mọ́ inú fìlà aṣọ ẹbí ẹ dẹ̀ kó léèyàn lórí pé kó máa bá yín gbé lọ sí abroad. Why? Eléyìí tún lágbára o. Má gba aṣọ ẹbí lọ́wọ́ anybody o. Má gba aṣọ ẹbí lọ́wọ́ anybody o. Àbí fìlà àbí gèlè wípé o fẹ́ bẹ́ anybody gbé. Má trust anybody láyé ẹ because ní ìgbà míì gan tó bá rò pé o ti gbọ́n túẹ́túẹ́ o ti wò kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ọlọ́run ló mọ bọ́n ṣe ń ṣe o. Ó lè jẹ́ pé wọ́n ti ran mọ́nú aṣọ yẹn ìwọ́kẹ̀ o lè mú abẹ́rẹ́ kó o bẹ̀rẹ̀ sí ní gé àbí scissors kó o bẹ̀rẹ̀ sí ní rẹ́. Sórí pé nǹkan ńlá tún nìyẹn. Àkàntórí yẹn ni o. Mo tún wá ní jẹ́ntú sáré ní tètè. Ìṣẹ̀lẹ̀ sí èmi àti yín, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó gbẹnu tán. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Good morning, good afternoon, and good evening. I'm Okikiola Olariwaju, popularly known as Ola Oriki. Alhamdulillah. Almighty Allah really saved me this morning. Although I don't want to do this video, but my mind keep telling me that I should do the video so that I can alert some people
and we should all be aware. Ó ṣẹlẹ̀ pé láàárọ̀ yìí mo ní nǹkan tí mo fẹ́ lọ ṣe ní Ìkẹjà. Nǹkan tí mo fẹ́ lọ ṣe ní Ìkẹjà yẹn ó ní ìgbà tí àkókò tó yẹ kí n débẹ̀. So kò dẹ̀ sí mọ́tò lọ́wọ́ mi. Mi ò dẹ̀ tún sí nílé. Mo wà ní Màgódò Ìṣẹ́rí. Eléyìí tó wà ní Bega. Òjòdú Bega. So boat driver yìí ó wá gbé mi ní picky point mi tó jẹ́ nínú Màgódò Ìṣẹ́rí yẹn. Ìgbà tá máa fẹ́ jáde, ọ̀nà mẹ́ta ni mo mọ̀ tí mo lè gbà jáde tí bá fẹ́ jáde nínú Màgódò Ìṣẹ́rí yẹn. Ìṣẹ́rí Màgódò yẹn ọ̀nà mẹ́ta ni mo mọ̀. Ọ̀nà àkọ́kọ́ láti gba inú ó dà pé Ọmọlé láti gba Ọmọlé phase 2 jáde ìyẹn máa gbé wa jáde sí Ọ̀tẹ́dọ́lá bridge. Láti gba inú Òjòdú lọ jáde sí ọ̀nà Lateef Jákàndé. Then ọ̀nà kan wà níbi roundabout under bridge yẹn tí ó lè dá mi padà sí orí bridge Ọ̀tẹ́dọ́lá bridge ní bóyá Ìbàdàn expressway. So bí boat driver yìí ṣe gbé mi tá dé bí iwájú Ọmọlé phase 2 tí ilé epo kan wà ńbẹ̀ tó jẹ́ traffic light. Èmi ò kí mo máa ń pay attention dáadáa tí n bá wọ mọ́tò ní mọ́tò. Mo ò kí ń wà carried away. Mo ò kí ń rojọ́ gbàgbé nǹkan. Mo kàn rí wípé mọ́tò yẹn ò lọ straight kò dẹ̀ yà. Ó kàn mórí lé ọ̀nà ó fẹ́ lọ jáde sí express ọ̀nà Ìbàdàn. I was like, Ìkẹjà ni mò ń lọ now. Precisely, I am going to Opebi. So, níbo ló fẹ́ lọ gbà tó fẹ́ jáde sí express. At first, he was speaking English with me. Mo mọ̀rú èdè tó jẹ́. Mo mèdè tó jẹ́ bóyá Igbo ni Yorùbá ni àbí nǹkankan. So, and he replied me when I said, it's Opebi I'm going to now. So, why are we going to Ibadan? He said, the map, that is where the map is directing him to follow. I said, then, the map is directing you to follow Ibadan Expressway. Is there any Opebi in Ibadan or Expressway? Because I don't understand. So, atún rìn síwájú díẹ̀, there is a way tó lè turn padà tó máa fi wá lọ gba under bridge Bega padà. Mo tún rí pé kò turn náà. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní para ní park jàre, what is wrong with you? I said I'm going to Opebi, you're going to Ibadan Expressway. What is going on? He said there is a turner in front. Do you know where he was referring to? He was referring to go and turn somewhere around Kara or Long Bridge. I don't know if there is a turning in Kara. Then I think he was pointing direction to Kara or Long Bridge. But nítorí pé mi náà máa ń wa mọ́tò mo mọ̀ gbogbo ọ̀nà yẹn. Mo kàn kó tó jáde sí express yẹn ó ti dé ẹnu express láti jáde sí express. Àti ń rojọ́ yẹn àti ń fà mú ti wò pé ó yẹ kó dúró níbẹ̀ yẹn. Kò dúró. So but kò lè sáré jáde sí express because àwọn trailer ń kọjá. It was a rushing hour time. So kò ṣe time tí ọ̀nà máa dá tí wọ́n máa sáré bọ́tà. Mo kàn bẹ̀rẹ̀ sí ní gbá mọ́tò ni pé you have to wait. But mo rí pé ó slow down báyìí mo kàn sáré ṣí mọ́tò yẹn. Pẹ̀lú unlock at everything lórí eré. Mo ta bọ́lẹ̀ ni. But ìgbà tí mo bọ́lẹ̀, ara mi bẹ̀rẹ̀ sí ní mi tí get pé ṣé ó ń kí ló ń try. Mi tí tètè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Mo kàn bi àwọn èèyàn ní pé ẹjọ́ ẹ má bínú. Ṣé ẹni tó ní wà ń bí báyìí ni wọ́n ní no before anybody could turn again pé ó di Long Bridge. Pé after Long Bridge ni turn wá pé wọ́n ti block gbogbo ojú ọ̀nà. Mo náà wá ní kí ló ṣẹlẹ̀. Mo ní níbo ni mò ń lọ ṣé mò ń lọ Ìbàdàn ni mo lọ Ọ̀pẹ́bí ni mò ń lọ Ìkẹjà ni mò ń lọ pé ó dẹ̀ ń gbé mi bọ̀ láti inú Ìṣẹ́rí Màgódò. So pé mi ò really understand. Gbogbo wọn ṣàn sọ pé okay o ẹ pẹ̀lẹ́ o bọ̀ bí mo ṣe mú phone dání ara mi ti bẹ̀rẹ̀ sí ní gbọ̀n gbogbo sense mi ti bẹ̀rẹ̀ sí ní sọ fún mi wípé you just escape death ẹ wá máa wo ohun tó funny ńbẹ̀ o. Bọ̀bọ́ yìí mo expect pé bí mo ṣe ta bọ́lẹ̀ yẹn ó yẹ kó park kó bọ́lẹ̀ kó sọ pé no madam mi gbé yín lọ ẹ̀yin náà wò map ló ń direct mi ibi tó ń direct mi ni. This guy did not do so.
ó drive lọ tí mi ò rí mọ́tò ẹ̀ gan lọ́kọ̀ọ̀kan mọ́ bọ́ ibi tí mo wà mi ò lè kúrò ńbẹ̀. Ẹ má gbàgbé pé mo sọ pé ibi tí mò ń lọ appointment ni mo ní, appointment tí mo ní mi ò gbọ́dọ̀ late. Mo dẹ̀ ti wà lórí ìdúró tí mo dúró yẹn, appointment mi kù 30 minutes. Tí mo bá wọ mọ́tò tó ń fẹ́ fi gbé mi lọ 20 minutes mo máa débẹ̀. So in the next 10 minutes mo máa meet up ibi tí mò ń lọ. Mo dúró kò cancel boat mi ò rí boat mi ṣe. Ara mi ń gbọ̀n mi mọ́ the next thing tó yẹ kí n ṣe. Mo ṣá ń béèrè lọ́wọ́ àwọn tí mo dúró yẹn pé ẹjọ́ bo ni mo ti lè pick taxi ìgbà kan àwo kan. Ó tó orí ìdúró tí mo wà yẹn kí n tó lè get ara mi lè ṣe anything kan tó rí bí júwe. I spend more than 10 minutes lórí ìdúró yẹn. Bọ̀bọ́ tó sọ fún mi pé Uber mọ́tò ń direct òun sí nǹkan kan yìí. I don't know if you're like following how I was saying it. Mo expect pé tó bá jẹ́ pé kò fẹ́ gbé mi lọ lóòótọ́, ó kò mọ̀nà lóòótọ́, long bridge yẹn ló ti yẹ kó lọ turn wá. Kó turn wá padà kó wá dúró lẹ́gbẹ̀ẹ́ kejì kó wá máa pe madam, mo ti turn dé padà, mo ti sọ fún yín pé mo máa lọ turn ni. Guy yìí, ó kàn lọ gba mi mọ̀ bó ṣe gba ọ̀nà yẹn. Ó kàn lọ gba ibì kan padà wá bá mi ní iwájú ibi tí ó ti já mi. Ẹni tó bá mọ bẹ́gà dáadáa, mi ò mọ ibi tó gbà wọlé, ó gbà wọlé ibi tí àwọn mọ́tò tó máa ń páàkì Ìbàdàn sọ́lẹ̀, ó wá gba inú bíbẹ̀ turn padà wá. Ṣé mọ̀ pé ọ̀nà kan wà ńbẹ̀ yẹn téèyàn fi tún máa padà sí under bridge. Ó wá dúró sí bíbẹ̀ wá ń sọ fáwọn èèyàn pé òun ò mọ̀nà ní, òun ò ṣe kinní kan ní, mi l'option mọ́. Gbogbo àwọn tó wà ńbẹ̀ ṣá sọ pé àkómọ̀nà ní, kò mọ̀nà ní, ẹ wo ẹ jẹ́ kó máa gbé yín lọ padà. Ara mi ń gbọ̀n mi fẹ́ wọ mọ́tò padà mọ́. Mo ti fẹ́ late ibi tí mò ń lọ tó jẹ́ pé tí n bá dẹ̀ late it will cost me. In fact mi mọ̀ tó lè cost me. Ọlọ́run má jẹ́ kan wá fọlọ́pàá gbé mi nílé torí mo fẹ́ lọ ṣiṣẹ́ fún yàn ni. But iṣẹ́ yẹn mi nìkan ni mo fẹ́ lọ ṣe. So mo ṣá báwọn yẹn ṣe sọ fún mi, mo bá wọ mọ́tò yẹn padà, mi wá wọlé sẹ́yìn mọ́. Mo wọlé síwájú, mo ní kó wind down kó má bá mi tan AC. Mo wá bẹ̀rẹ̀ sí ní direct ẹ̀ títí tí a fi lọ. Kí bá ṣe wípé mi ò ó padà wá, mo máa post picture ẹ̀, máa post gbogbo information ẹ̀ pé we should all aware of what just happened to me. But mo bẹ̀ yín torí Ọlọ́run, tẹ́ ẹ bá wọ Uber, ẹ má wà carried away mọ́. Tẹ́ bá wọ boat, tẹ́ bá wọ anything that has to do with wọ́n gbé yín lọ, ẹ má wà carried away, ẹ má tẹ fóònù yín. If possible, immediately jẹ́ kí oní Uber ẹ máa mọ̀ wípé you are sharing your location with somebody. Maybe God will save you with that. Ọlọ́run ò ní jẹ́ ká rárìn rá o. Ìjáde wọlé ò ní jẹ́ tèmi àti yín o. Ogun oroko kò dóko. Ó relé kò délé, ó toko rokodoko rokotoko ní jẹ́ kankan nú èmi àti yín. Ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí, ẹ jẹ́ kó go viral. I don't know who this video can save. Please, I beg you in the name of God. God bless you and thank you for watching it. Kó ṣe kí ni, kó ṣàánú fún wa ká má rárìn fẹsẹ̀ sí, ká má rìn àrìn fẹsẹ̀ kọ. Ẹ jẹ́ wa tí a mọ̀ wípé wọ́n wà nílùú Nàìjíríà, wọ́n máa lè mọ irú website tán fẹ́ lọ láti. Àìmọye ẹlòmíì tí ò tí rí nǹkan ìwọ̀nba nǹkan tí mo rọra show yìí, ẹlòmíì dẹ̀ máa lóhun ti wọ̀ come across ẹ̀. Bẹ́ẹ̀ náà dẹ̀lẹ̀ ẹlòmíì máa ní ọpẹ́ ẹni fọ́lọ́run o. Ẹlòmíì dẹ̀rẹ̀ kò lẹ́bí ní Nàìjíríà tó tiẹ̀ lójú síbọ̀, ó kàn máa wò wípé nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ̀, you know. But bó bá ṣe rí lọ́dọ̀ títí yín, ẹ bá wa fílẹ̀ nínú comment section. Ibẹ̀ ni ẹ bá wa fílẹ̀ nínú comment section. Ojú wo lẹ fi wò ó? Kò yé yín, bọ́jú gbogbo ẹ̀ lọ́nà. Ibo ló ti wọ́ wá, àtòkè náà ló ti wọ́ wá. Kò ń ṣe wípé gbogbo atrocity náà kò sí nílùú òyìnbó, bọ̀ kò wá pọ̀ tó báyìí débi tó jẹ́ wípé 80% ẹni tó fẹ́ ta rice sí ẹ fún ẹ, ó fẹ́ ta rice fake, wọ́n fẹ́ tẹ̀wá fake, wọ́n fẹ́ ta igi fake, wọ́n fẹ́ ta epo fake, wọ́n fẹ́ ta fóònù fake, wọ́n fẹ́ ta èyí. Kò sí nǹkan tó jẹ́ kí ló dé. Àwọn ìjọba yìí, àwọn nìkan kọ́ àtàwọn ará ìlú bá mọ̀ wípé láti ọ̀dọ̀ ìjọba ibẹ̀ gangan òun nìkan yìí ló ti wọ́ wá. Mo mọ̀ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run, ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni, ọ̀hún ní sí pẹ̀lú òkú ẹ̀ no going back. Ìgbà wo ni èmi ò mọ̀, àkókò wo ni mi ò mọ̀, bọ́ mo mọ̀ wípé lágbára lọ́wọ́ Elédùmarè a máa rí ọ̀nà àbáyọ, ó máa yọjú, kò lè máa bá báyìí lọ, báyìí kọ́ ló ṣe máa rí lọ. Mo kí wa lẹ́ẹ̀kan sí pákó bójú ọjọ́ ṣe rí. God bless you. One love. Bye for now.